gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi ní gbogbo ìgbà kò ní di lágbára Elédùà. Owó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo Culture by Ade and Ade kò ní wọ́n yín lágbára Elédùà. Ohun tí mo mú wá sí ojú ìwòran wa lọ́sàn-án yìí òun náà ni òǹkà ilẹ̀ Yorùbá bí a ṣe ń ka nǹkan, olóyìnbó pè tí wọ́n ní numbers, counting of numbers. Ẹ wá gbọ́ o, ní ayé àtijọ́ Yorùbá ẹ mọ̀ pé nǹkan ìbílẹ̀ náà ni àṣà wa ni mo máa mú wá. Àwọn máa ka tiwọn ní èdè Yorùbá ni wọ́n fi ń ka tiwọn. Tí wọ́n bá fẹ́ ka wọ́n á ní ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, ẹ̀fà rèé o, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Ṣé ẹ mọ̀ pé ó ti pé mẹ́wàá báyìí? Ó ti dodidi kan. Ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní máa kà fún wa láti mẹ́wàá mẹ́wàá yẹn lọ. Ẹ wo ọwọ́ mi báyìí. Mẹ́wàá kan ó jẹ́ mẹ́wàá tá a mọ̀ sí 10. Mẹ́wàá méjì ó jẹ́ bí Yorùbá ṣe máa pè ní ogún tàbí okòó tí a mọ̀ sí 20 lédè òyìnbó. Mẹ́wàá ìbáyìí lọ́nà mẹ́ta ó jẹ́ ọgbọ̀n ní Yorùbá máa pè é, tí olóyìnbó ń pè ní 30. Mẹ́wàá yìí mẹ́rin ó ní Yorùbá pè ní ogójì tàbí òjì, tí olóyìnbó pè ní 40. Mẹ́wàá yìí márùn ó ní Yorùbá pè ní àádọ́ta, àádọ́ta tí olóyìnbó pè ní 50. Mẹ́wàá yìí báyìí lọ́nà mẹ́fà ó ní Yorùbá pè ní ọgọ́ta tàbí ọ̀tà, tí olóyìnbó pè ní 60. Nítorí ìdí èyí ẹ jẹ́ mẹ́nu dúró, màá tún tẹ̀síwájú. Ní gbogbo ibi tẹ́ ẹ bá ti rí fídíò Culture by Ade and Ade, ẹ like, ẹ comment, ẹ follow, ẹ share. Mo gbàládùra aṣálẹ̀ wo ní parun lágbára Elédùà. Ó dàbọ̀.